ń pààyàn káàkiri wọn ni pé wọ́n wá sí ìpàwọn èèyàn bẹ̀yẹ ó ní àwọn kankan máa wá sí Kwara wọ́n pààyàn ní òkè onígbì nǹkan kan. èrò ẹ̀ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sẹ́rí ẹ̀ẹ̀mọ́ tó mi ń sọ ànígbòho ti wá Kwara lẹ́ẹ̀mejì wọn ò sí lọ dá lọ́nà ó ti wá lẹ́ẹ̀gbómìnà lẹ́ẹ̀mejì ẹ lọ dá àtúnlọ míì kódà èmi gan ti náwó ní ìtàbà lọ èmi fẹ́ bá Gbòho lọ o èmi gan fẹ́ tẹ̀lé Gbòho lọ èmi gan ìwé ẹ̀kọ́. ẹ̀yin àfa lọrin ẹjọ́ sójú òtì yín ni wọ́n ń pọmọ ìyá yín èdè tí ń sọ̀pọ̀tì àwọn Fúlàní tán pa àwọn ọmọ Yorùbá tán sọ Yorùbá bí ẹlẹgbẹ́ ara yín ẹ̀dẹ̀ tí ń sọ̀pọ̀tì wọn Sífúlóyè Sunday Igboho wá sí Ìlọrin ẹ̀dẹ̀ tí ń lọ kóòtù tó lè pé Sífúlóyè Sunday Igboho wọ́n wá sí Ìlọrin ẹjọ́ sí wọ́n pààyàn ni ẹ wo ẹ wà kankan fìdílé ká wá gbọ́n kan tí bàbá wa rí òpin tán iyì tí wọ́n sọ. ẹ ń pariwo Sunday Igboho kò gbọ́dọ̀ wá lọrin kò gbọ́dọ̀ wá Kwara ẹ jẹ́ ká jẹ́ kó rí ìwà ó pé ẹ yá jẹ́ ká jẹ́ kó rí ìwà ó pé ọ̀rọ̀ ọlọ́rin là ń sọ àbọ̀rọ̀ Kwara ẹ jẹ́ kó rí ìwà ó pé ọ̀rọ̀ ilẹ̀ ìgbómìnà là ń sọ àbọ̀rọ̀ ọlọ́rin ọ̀rọ̀ ilẹ̀ ìgbómìnà là ń sọ àbọ̀rọ̀ ọlọ́rin ẹ yá jẹ́ kó rí ìwà ó pé ìǹtẹ́ ẹ̀ ní tí ń jọ yín lójú mẹ́wàá àrú ẹ̀ ń bẹ lápò ẹlòmíràn ẹ̀yà jẹ́ kó rí ìwà ó pé. ẹ bá jáde Ìgbòho àgbàdà wá o kàgbàdà wá Kwara o sẹ́yìn ará Ìlọrin lẹ́sọ̀ pé gbò mẹ́tàlá yín ẹgbẹ̀rún kan yóò lè dá ebó ti lọ́ ti dé èmi rò pé ẹ jẹ́ jù báyìí lọ ni ẹ̀ràn kùkúùdì ẹ̀yin lẹ́ ń dojú tàwọn ẹni Ọlọ́run tí ń bẹ nílọrin ẹ̀yin ó ranù ẹ̀yin àsán yẹ̀yẹ́ ẹ̀yin ó yẹ̀yẹ́ bíi tí ń bá ń sálásẹ̀ ẹ̀yin lẹ́ ń dojú tàwọn ẹni Ọlọ́run tí ń bẹ nílọrin. nígbà wá lọ Kwara kì í má ṣèjọba mọ̀ lọ́lọ́mọ̀ bọ̀ ọmọ lọ káàkiri èmi rò pé ní tẹ́sẹ̀ ni ẹ lọ dá lọ́nà ni àbí fìfì rákù àbí kí lẹ máa ń pè ilé lọ sa náǹkà nílẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa irọ́ lẹ̀ ń pa Ọlọ́run ò sí pẹ̀lú alábòsí Ọlọ́run bẹ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ ní ilé rádaràdà òsì wọ́n gbẹ̀yàn nínú Kwara o several times ní BBC Yorùbá BBC News Yorùbá tọ́lọ ní àsíá alágbàdo ní Kwara nínú Kwara tí àwọn èèyàn tẹ́ ń jí àwọn èèyàn gbé tẹ́ ń dẹ̀ pààyàn tẹ́ ń gbowó lọ́wọ́ wọn. ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbómìnà ṣe bí ní ìjọba àpapọ̀ fi fẹ́ gbé àwọn ológun síbẹ̀ báyìí. ẹ wo gbogbo ibi tí Ìgbòho lọ ẹ wo bí gbogbo àwọn ọba ẹ ṣe ń wẹ́kọ̀mù ẹ̀ bí gbogbo àwọn aráàlú ṣe ń wẹ́kọ̀mù ẹ̀ ẹ wo ìyá wa tí wọ́n pa ọkọ rẹ̀ tí wọ́n pa àbúrò ọkọ rẹ̀ tó jókòó ti ọkọ rẹ̀ tí ń fún gómìnà ìpínlẹ̀ Kwara ní èpè nígbà ó gbọ́ pé Ìgbòho fẹ́ wá tẹ́ni ọmọ wá ìyá ìjáde ó ń sun ẹkún ni. ẹ̀yin wèrè ìnàkí mélòó nu yín kí lẹ ṣe fún opó yìí láti ìgbà tó ti tọrọ ẹ ti ṣẹlẹ̀ àbí kìí ṣe mùsùlùmí ara yín ẹ̀yin rán dandan yìí àfi bí ìyá ọlọ́sùn ọjọ́ sí tẹ́ bàgbá ń tábà ìyálẹ̀ fi kíní kan báyìí tí wọ́n ṣe báyìí tí màá mi jọlọjọlọ àbẹ́tágbára rẹ̀ bá lè tán tí ó dùn wa ko ìyálẹ̀ tó fi kíní bò ń ṣeré lọ́dàràdó òsì ó ń tìjú mi ẹ̀yin wèrè nàkí ẹ̀yin Ìlọrin ẹ lè sọ̀rọ̀ lórúkọ Ìlọrin ni ẹ lè sọ̀rọ̀ lórúkọ ìpínlẹ̀ Kwara ẹ lè sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìgbómìnà Ìlọrin náà lẹ ti lè sọ̀rọ̀ mọ́ Ìlọrin lẹ ti lè sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sì lè sọ ń lọrin ẹ sọ̀rọ̀ lórúkọ ara yín ni ìlú Ìbàdàn ní bó ṣe tó ní ìsìn káwá ní ọmọ Ìlọrin kan gbọ́dọ̀ wọ Ìbàdàn nígbà tí ò bolúbàdàn tí ò dẹ̀ sọ pé àwọn ọmọ àlè làwọn Ìbàdàn nígbà tí Jackman sọ lọ́jọ́ sí ó kọ́rọ̀ rẹ̀ jẹ nígbọ́dọ̀ tí kò jẹ́ lọ́kàn wá mọ́ kọ́ mọ́ ṣe wáàsí rẹ̀ lọ ní bọ́ bá ń lo Èkó kó gbàgbà lọ́ bá wá bàdàn kó ṣe wáàsí táwa náà bá lè lọ jókòó ń bẹ̀ nígbà èèyàn bá pèrè lọ́mọ bàbá Lágége àwa tá a sì jẹ́ olólùfẹ́ ọmọ Sheikh Adam á lọ gbọ́ wáàsí ọmọ bàbá wa náà táwa ẹnìkan ò lè wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tóbi àbẹ́ ẹ̀mọ́ bí ìpínlẹ̀ Kwara ṣe tó ni bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe tóbi tó kàǹkà tó yìí ó tún kéré lẹ́gbẹ̀ẹ́ ìpínlẹ̀ Kwara Mr. Barrister ibi tó o bá gbé ẹ̀bàdé lójúdé o ò lè gbẹnusọ fún àwọn ilẹ̀ Ìgbómìnà Ìgbòho ti wá lọ Kwara ó ti dé o á tó lọ mí o àlọ́ ńlọ tún lọ ni kó dá báyìí ìwà ń múra kankan ń bọ́ sórí social media ń bọ́ sórí kínní ẹja wùwà bẹ́ẹ̀ tó ní làákàyò ìlú ọlọ́gbọ́n
ìlú àwọn àáfàá, ìlú àwọn olóye, ìlú àwọn ńlá káyè ní ìlú Ìlọrin. Àwa tá a jẹ́ mùsùlùmí ńlẹ̀ Yorùbá a gbà fún Ìlọrin gẹ́gẹ́ bíi Mẹ́kà wa ńlẹ̀ Yorùbá, a gbà fún Ìlọrin. Ṣùgbọ́n ibi tá a wá rò pa ti wá bá ọgbọ́n tí igi kan wá wù ń bẹ̀ tá a wá rí pé ń sọ àgọ̀ á ti ní ẹ̀yin bàbá wa ẹja gégi ilé ilé o, torí tẹ́ ẹ tí bá ń bọ̀ láti ta tó bá ṣe pé àgọ̀ yìí náà yọ̀wọ̀ á máa ká tí ò tí ì ráyè wọlé pé igi ọgbọ́n bẹ́nu lé àmọ́ àgọ̀ tó kọ́kọ́ kẹ́yìn náà ni ta ló gbé sẹ́ran yín, ta ló gbé sẹ́ran yín. níjọ́ táwọn Fúlàní tí wọ́n ti ń kó àwọn èèyàn ní gbogbo ilẹ̀ gómìnà, ẹ̀yin gbogbo yín àtẹ̀yin barista tí gbogbo ẹ̀yin lọ́yà gbogbo yín tẹ́ pera yín àtògo wẹ́rẹ́ àti gbani àtàwo ni, ǹjẹ́ ẹ gba kóòtù lọ bí ẹ gbé gómìnà ìpínlẹ̀ Kwara lọ pé kò pèsè ààbò tó dáa? ọ̀tọ̀ Ọlọ́run yín ẹ wá múra kankankan gbogbo yín wà ń jáde ẹ̀ ń forí bẹ́ ẹ wá sọ̀rọ̀ yín o sẹ́mọ̀ pé ẹ̀yin náà wálẹ̀ Yorùbá o, bí kan bá ṣe wá sí àjà àràbùkà kan á sọ pé ọjọ́ tánlẹ̀ Yorùbá náà máa ṣe wá sí rẹ̀ ńlọrin mọ́délẹ̀ Yorùbá mọ́. kí n ládàradà Ìgbòho ọ̀gbọ́dọ̀ dìgbé ìpínlẹ̀ Kwara ẹ̀yin ọ̀faramọ́rù ẹkùn àtẹ̀ntọ́ dálẹ̀. Ìgbòho lẹ̀ ń bínú ni àbírú ẹkùn àbí Yorùbá lẹ̀ fẹ́ rí? Ìgbòho lẹ̀ ń bínú ni. tí Ìgbòho bá wọ ìlú Ìlọrin tẹ́ bá bí bàbá ńlá kù yín dẹ́ẹ̀dá lọ́nà àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró. ìbọn lọ sí Kogi Ìlọrin ló sì gbà kọjá ṣe dádúró ńgbà náà ṣe dádúró. àbá àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ lọ Kwara ni ṣe dádúró pé kọ́ mọ́ kọjá. gúgú ẹ̀yin lè dágbò odó pé kọ́ mọ́ kọjá. ìtàkùn tó bá ní ẹni ọmọ wọ odò tó ń tẹrin níjọ ń lọ dọ̀rọ̀dọ̀ òsì kí ló dé kí ni gbogbo nọ́sẹ̀nsì tá à ń ṣe. tí wọ́n ti fún wa ní Christian ní commissioner of police ní ìpínlẹ̀ Kwara tó ṣe pé Ìlọrin sì ní ibùjókòó rẹ̀ tó tún jẹ́ obìnrin àṣẹ ní kíjọba ó gbé kúrò sójú Christian lẹ́fí ń wo Ìgbòho ní àbójú ẹlẹ́bọ à ń sọ̀rọ̀ pọ̀rọ̀ ìlú. ṣé kò sí mùsùlùmí lẹ́yìn rẹ̀ nínú àwọn ìrun ẹkù kò sẹ́ tó ṣe pé Ọlọ́run nìkan ló bá dúró ń bẹ̀ kò sí ń bẹ̀ kò sí Christian ń bẹ̀ kò sólórìṣà ń bẹ̀ à ń sọ̀rọ̀ ìlú là ń sọ ṣé gbogbo àwa tá a wà nílọrin náà la jẹ́ mùsùlùmí? kò sí Christian bẹ́ẹ̀ kò sẹ́lẹ́sìn ìbílẹ̀ nínú wa àbí ká tó wá sọ Kwara lápapọ̀. ẹja kórìíwó pé o ẹjẹ́ kórìíwó pé ara ń kàn lójú gbogbo rẹ̀ dáadáa ń ṣe yìí lọ o èpè a máa pààyàn o torí ẹ wo iye àwọn èèyàn tí wọ́n ti pa àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ìlú nípínlẹ̀ Kwara ó ti pẹ́ ní ìsìn ti lọ bí oṣù méjì tí wọ́n kó èèyàn 18 tá a sì tí ì rí wọn gbà. kí ló dé tó pé àwọn Fúlàní ti ń kóyàn àní rí yín ká ẹ jáde? ẹ wo gbogbo tí wọ́n ṣe nípínlẹ̀ Kwara bẹ́ẹ̀ ṣe pa àwọn èèyàn lọ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ti tú táwọn ìlú ìbá tú tán àwọn Fúlàní ọdẹ lọ jókòó ń bẹ̀ ajẹ́pẹ́ ẹ mọ̀ sínú. sẹ́rù pé gbogbo tí ń lọ gbogbo bí táwọn Ìgbòho lọ ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ tí ì rí nǹkan kan. àwọn ìlú tí ó ti tú nígbà táwọn Ìgbòho lọ àwọn Fúlàní dẹ̀ ti gba ọ̀pọ̀lọpọ̀ ìlú gbà wọ́n lé àwọn Yorùbá kó ń bẹ̀ tán nígbà tí wọ́n rí páwọn Ìgbòho dé wọ́n dẹ̀ ń rí ojú ẹsẹ̀ bàtà wọn pé wọ́n ẹsẹ̀ ń sá lọ ni ọlọ́kùn sí àsìkò òjò láwàá tí wọ́n ń sá wọgbó. láwọn elégidi ilé Jẹ̀ráàdì bẹ́ńbò míì tó ti da oró mọ́tò bẹ́ńbò míì ẹlòmíì ò gbé mọ́tò rẹ̀ tó fi kúrò nínú ilé tó kálukú ti sá kúrò láwọn àwọn ìlú tó ti da oró táwọn èèyàn ti sá kúrò ńbẹ̀ nípínlẹ̀ Kwara wọ́n lé ní 30. ẹ wá ń jáde ẹ wá ń ṣe ẹ fẹ́ kínní tẹ ẹ bá ti tó bẹ́ẹ̀ tí Ìgbòho bá tún ti padà wá ẹ lọ pàdé rẹ̀ lọ́nà. mo ti ẹ̀ fẹ́ wo bẹ́ẹ̀ ṣe lágbára tó ìwọ náà dẹ̀ràn dùn sí gan ẹ wá níjà gbádùn ẹ fẹ́ gbèrè nípínlẹ̀ Kwara ẹ fẹ́ torí Ìgbòho ni ẹ fẹ́ ru ẹkùn àtẹ̀ntọ́ dárú ẹkùn múlẹ̀ kódà irú ejò ẹ̀yà ara Kwara ẹ bá tiẹ̀ rí irú ejò gan ẹ̀ mọ̀ hàn irú ejò ẹ bá rí irú ọ̀bọ gan ẹ̀ bá mọ̀ hàn alábòsí ni yín. ẹ wo ọṣẹ́ tí àwọn Fúlàní ti ń ṣe láti bí ọdún bíi 2-3 ẹ wo nǹkan tí wọ́n ti bàjẹ́ mọ́ wa ẹ wo iye ẹ̀mí tó ti bọ́ ní Kwara wọ́n dẹ̀ ń pa àwọn Yorùbá ń pakúpa wọ́n ń pa àwọn Yorùbá ń pakúpa. àwárí èèyàn kan dìde ṣé ńgbà tí Ìgbòho wá lọ sí ìpínlẹ̀ Kwara tó lọ sílẹ̀ gómìnà ẹ dá ọkọ̀ tẹ bá ti rí ẹ̀rí Fúlàní kan tí ò ṣẹ̀ tí ò ro tó wá fìyà jẹ
ẹ̀yin tẹ́ bá sì ń dáwó fún wọn pẹ́ ń lọ kóòtù owó tó yẹ kẹ́ ẹ fi ṣe nǹkan gidi sílùú àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n lé wọn lé àwọn tí wọ́n pọ̀ ọmọ wọn tí wọ́n paya wọn tí wọ́n pọkọ wọn irú owó bẹ́ẹ̀ kí lẹ dájọ́ fún wọn ẹ̀yin ògo Ìlọrin irú àsìkò tó yẹ kẹ́ ẹ wúlò ní gbogbo àwọn èèyàn ṣé ọlọ́dẹ ni àbíbo ni òkè kí lorúkọ àwọn ìlú yìí gbogbo bí tẹ́ ti lọ sọsẹ́ láwọn ilẹ̀ gómìnà yẹn ìjẹ́ ti ẹ̀ débẹ̀ ẹ wá ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́nu sọ fún wọn nípínlẹ̀ Kwara ṣé ẹ débẹ̀ èwo ló débẹ̀ nu yín àti àgbà nu yín àti kékeré nu yín èwo ló débẹ̀ èwo ló débẹ̀ ẹ fẹ́ Ìlọrin ẹ fẹ́ nípínlẹ̀ Kwara ajó òlé rorò kó sọlé méjì Ìlọrin yàtọ̀ sípínlẹ̀ Kwara ọmọ Ìbàdàn lèmi tèmi náà bá tí n bá jẹ ọkà tẹ̀lé ìsìn pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àtẹwédú èmi náà lè ní mi ò fẹ́ yín nìbàdàn mo lè máa fọwọ́ lálẹ̀ ṣéètò ní ìfẹ́ yín lọ́yọ̀ọ́ ìfẹ́ yín ní Kírun ìfẹ́ yín ní Gbẹ́tì Ọ̀ṣun ní Kírun wà ìfẹ́ yín Ṣakí ìfẹ́ yín ní Ìṣẹ̀yìn ilé bàbá rẹ ni ló ti lè pariwo bẹ́ẹ̀ dẹ̀ ní Ìlọrin ẹ̀yin kọ́ lẹ́nu Ìlọrin àwa la ní Ìlọrin mọ̀ ń gbọ́ gbogbo náà dáná tẹ́tẹ́ tó palẹ̀ èmi náà mọ̀ pé èkú bọ̀rọ̀ ẹ tó fẹ́ gbọ́ tàn ẹ tó fẹ́ kí n tún po àgbo òtàn fún yín kí n tún gbé sọ yìí dọ̀rọ̀dọ̀ òsì èèyàn wọn ò fẹ́ gbòòwò nílọrin nígbà owó ẹ lọ dáadó ń Kwara ẹ fẹ́ ń Kwara so kóòtù tẹ bá wá lọ ọ̀lẹ́ni yín kóòtù kọ́ lẹ́ lọ kóòtù kọ́ ẹ lọ dènà déni láwa mọ̀ pé ẹ̀mí ni business so kóòtù ọ̀wá sọ pé Ìgbòho gbọ́dọ̀ wá sí Kwara o ní Nàìjíríà so ajẹ́ pé làákàyè ò sí fún wa mọ́nù so nígbà tó gbẹ̀yìn sì ń jà táwọn Fúlàní sì wà nílẹ̀ gómìnà tí èsè lẹ bàbá ńlá kú wọn tí wọ́n sì ń pa àwọn èèyàn wa ń bẹ̀ tí wọ́n ń sọ sẹ́ńbẹ̀ tí ò sì sẹ́ni tí ó gbà wá so ọmọ wa kan wá dìde ẹ wá ní kó gbọ́dọ̀ wá sí ìpínlẹ̀ Kwara o the best ibi táwa gbà lọ ní ilé ẹjọ́ pé ilé ẹjọ́ bá sọ pé Ìgbòho ò gbọ́dọ̀ jáde mọ́ o kò gbọ́dọ̀ rìn mọ́ o kò gbọ́dọ̀ lọ mọ́ o ìjà gbọ́rọ̀ ìsinú làákàyè we are just wasting our time ẹ kàn ń fàkókò yín ṣòfò ni Ìgbòho gbọ́dọ̀ wá Kwara nígbà tí wọ́n lọ Kwara èmi rò pé lọ dènà dé ní o ilé ẹjọ́ lẹ̀ ń gbà lọ ẹ̀yin náà àwa ògo Ìlọrin ẹni tó yẹ ká fowó ṣe pọ̀ ẹja mójútọ́rọ̀ education àwa ògo Ìlọrin àwọn nǹkan gidi tó yẹ ká fowó ṣe pọ̀ ẹ má jẹ́ káwọn kan kàn máa gbowó lọ́wọ́ wa lórí tí ò sọnù ìtẹ́ǹfà ní ìsìn ẹnìkan ó gbé ẹbọ lórí Kùránì àlebáyín dá sí yùn bó ló ṣe lè gbẹ́bọ lórí Kùránì nígbà tẹ́nìkan ló ń sun ọpọ́n fáníná àwa náà láwa náà faramọ́ òfin fi àyè lẹ̀ mọ́ sun báíbù ná mọ́ sun Kùránì ná mọ́ sun ẹ̀kú eégún ná mọ́ sun ọpọ́n fáná mọ́ ba Ọ̀ṣun Òṣogbo jẹ́ ẹ̀sùn kálukú wà fún secular state ní Nàìjíríà gbẹ̀kí wọ̀kọ́ wá ló ń ṣe program ọwá ní ẹ wo Kùránì yín o ẹbọ ọmọ gbé lórí ẹ̀ ìjọba ń bẹ ń lu o bí ìjọba ọba mú àwọ̀ ó bèè lọ́wọ́ ìjọba pé bẹ̀sìn rẹ jẹ́ mọ́ bẹ̀sìn mi jẹ́ ápèyún lẹ̀ ń jà èyún ọ̀tọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé wọ́n ń pa wá ń bì kan nílẹ̀ gómìnà nílẹ̀ wa ní ilẹ̀ gómìnà tó jẹ́lẹ̀ wa tí èsè ìlú baba ńlá kú Fúlàní kan àwa rọmọ wa ọwá lóhùn ọlọ wò wá nígbà tá àríkẹyìn aráàlú ní ọlọba wa wò wá ọmọ wa wá lọ ọbẹ̀ ọlọ wò wá pé kí ni tí ń ṣẹlẹ̀ kádẹ̀ fúnjọba àpapọ̀ lábọ̀ àwọn aráàlú náà dìde wọ́n láwọn tẹ́wọ́ gbà gbogbo àwọn ọba bíi tí wọ́n lọ gbogbo wọn inú wọn dùn tí wọ́n ń súre fún un. bí bàbá wọ Ọ̀nìrìṣà bó ṣe kàǹkà tó bí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ṣe kàǹkà tó ṣé wọ́n lè lẹ́nìkan mọ́ wọlé Yorùbá ẹ dágbọn ẹ̀yin ará Ìlọrin o ara ń kàn yọ o ẹ jókòó jẹ́ o gbogbo ọ̀rọ̀ mo máa ń sọ àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò yẹ kẹsì ẹ máa gbé sórí social media ọ̀rọ̀ inú ilé yín ni ọmọ wa Ìgbòho ọmọ wa ìgbà títa ọlọ́run tẹ́ ẹ jẹ lọ bẹ́ẹ̀ ṣe wá jí gbé nìbàdàn a sì dìde sí ẹ rí i pé méjì ni àwọn ọ̀sọ́pọ̀tì tó ń ṣe ṣùgbọ́n òfin ń bẹ
kìí ṣe bẹ́ẹ̀ ṣe wá kì mọ́lẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tán láwọn ọmọ ibi tẹ́ ẹ ti rí àrẹ́sọ ara àti tẹ́ fi wá kidnap ọmọ ọlọ́mọ ṣe bíbi tí ìlú ò ti dáa ni gbogbo yín kọ́lẹ̀ kẹwàá láti mọ̀lé báyìí ibi torí pé ìlú tí ò dáa ni gbogbo tẹ́ ẹ fojú ẹ̀rí ṣé wọn ò fi lẹ̀ ẹnìkan máa lágbára jọ Ọlọ́run lọ ẹni tọ́lọ́run ò fìyà jẹ kò sẹ́ni tó lè fìyà jẹ wàláì ọ̀dà bí gbogbo agbára tí ìsìláàmù ní àwọn Europe àwọn Amẹ́ríkà ní ń control wa àwọn làwọn Saudi kankan ń gbà ẹ wá máa sọ wa o ẹ wá máa sọ wa o agbára ní Ọlọ́run ló lágbára ọpọlọ yìí ni use your brain láyé tá a wà yìí ìwọ mú tẹ̀sùbá lọ́wọ́ kọ́ ọ máa fà kẹ́nì kó gbé AK-47 lọ́wọ́ má lọ́ọ́ ra tiẹ̀ military power ilẹ̀ yẹn fi ń darí ìlú àwọn Fúlàní dẹ̀ ti ní wọ́n dẹ̀ ń gbalẹ̀ wa wọ́n ń gbalẹ̀ wa wọ́n ń gbalẹ̀ wa wọ́n bá wọ Ọ̀yọ́ wọ́n bá wọ Èkìtì wọ́n bá wọ Oǹdó káwá sì lájúlẹ̀ kí wọ́n sì pa àwọn èèyàn wa tán tára tí yín bá gbà nígbà ẹjọ́ wa máa ń dùn mí kí tẹ̀ ní kẹ́yìn ará Ìlọrin gan lára àwọn tó dárìn nígbà báyá ni wọ́n ń sá àwọn Fúlàní tẹ́ ẹ mọ̀ ẹ kí lẹ wá ń gbèjà wọn fúngbà tẹ́ ẹ mọ̀ wọ́n ajẹ́pálá bọ̀dẹ̀ níyínú kí lẹ̀ ń gbèjà wọn fúngbà tẹ́ ẹ mọ̀ wọ́n kí lẹ̀ ń gbèjà wọn fún ìyá máa gbèjà ọ̀daràn nígbà tí Ìgbòho lọ sí Oríire local government tí ẹ lọ káàkiri àwọn Fúlàní ó dàgbé wọ́n tún lọ sí ẹkùn Ìgbòho mọ́ Ìgbẹ́tì lára àwọn Fúlàní tí wọ́n mú tí wọ́n tẹ̀sẹ̀ fídíò rẹ̀ gbà tọwọ́ bà ibi tó ń kó bọ́n sí gbogbo ẹ̀ wọ́n mọ̀ fúnra àwọn Fúlàní wọ́n mọ̀ fún pé lára àwọn ọmọ tiwa tá a mú rè pẹ̀lú ìbọn inú yẹn nìtọ́ lọ kó sí. bí ọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní Ìgàngán ṣe ṣẹlẹ̀ iná lọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú Òde ṣẹlẹ̀ Sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú Òde ọdún yìí ló pé 35 years tó ti wà ń bẹ̀. wọ́n jíyàn gbé wọ́n túlẹ̀ wọ́n gbowó ransom lọ́wọ́ rẹ̀ òun wá ní pé kí òun lọ dúpẹ́ ẹ̀yẹ èèyàn ẹja lọ dúpẹ́ lọ́wọ́ Fúlàní o tọ́sálárìnà tí wọ́n fi tú wálẹ̀ nígbà wọn ò débẹ̀ wọ́n bá kan lára àwọn Fúlàní tó jíyàn gbé kíní àpò tí wọ́n fi gbowó lọ wọ́n bá ń bẹ̀ kọ̀tán àwọn Fúlàní tó ti wà pẹ̀lú wa ti pẹ́ irú kan náà gbogbo yín ṣe irú kan náà ilẹ̀ ń dìde sí ọ̀rọ̀ àwọn ọ̀daràn lẹ́ni Ìgbòho ọmọ wọ Kwara sáàsì dákẹ́ àló ti lọ́wọ́ ti dé ẹ̀ẹ̀kejì tí ó kú lọ nì yóò tó lọ ẹlẹ́ẹ̀kẹta irọ́ ẹ̀dènàdé kóòtù tẹ́ ẹ sì lọ ẹ mọ̀ pé kóòtù ọ sọ pé ọyá ohun ẹlẹ́gbòho kúrò ní Nàìjíríà fún wọn o àbí nílẹ̀ Yorùbá yìí ẹ má forí ọkà ọmú ara ń kọ̀ yọ́ o ẹ má forí ọkà ọmú ẹ̀yin Fúlàní Ìlọrin ọ̀rọ̀ Ìlọrin yín ó yàtọ̀ sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara ọ̀rọ̀ Ìlọrin náà inú ilé bàbá rẹ ló ti lè fọwọ́ lálẹ́ sọ̀rọ̀ ọmọ Ládẹrin làwa o ọmọ Ládẹrin làwa o ẹ mọ̀ bí tẹ́ ẹ lè jóde o gbogbo rádẹ̀ràdẹ̀ yín tẹ́ ẹ ń ṣe lọ séǹdì àpẹ́ ó dàbí ìgbà tí wọ́n kọ kí lorúkọ Ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá sídìí àpẹ́ ni ìbí torí ẹ̀lẹ́fẹ̀ẹ́fẹ́ ní gbé àwọn sórí òjò oníṣekúṣe wọ́n kọ́ ilé ìgbómìnà wọn fẹ́ sí gbà náà ìfẹ́ ṣe ń fapá jálùnù lórí ilẹ̀ wọn sílẹ̀ yìí dé gan mọ́ ilẹ̀ ìgbómìnà gan mọ́ gbóná dandan bẹ́ẹ̀ ń ṣe yìí ẹ̀ lè bá jábì kankan so èmi ìfẹ́ pẹ́ lórí ètò torí àwọn tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kàn yín ẹ lọ jókòó jẹ́ tẹ́ ẹ bá ti tó bẹ́ẹ̀ Ìgbòho tó ń bọ̀ ẹ dènà dé sáwọn èèyàn ti wà ń bẹ̀ ẹ̀já máa gbáwọn èèyàn sókè lórí TikTok. Sàrúwò náà wà ń bẹ̀ 23687432 lórí WhatsApp 08023687432. Ajá Àṣàkẹ́ bá wa gbóhùn sókè Tàrówó náà bá gbóhùn sókè. Sàlámù alaikum sà. Wa alaikum sàlámù. Ẹ kú gbogbo gbà bàbá kò ní rẹ̀yìn. Àṣẹ o. Nàìjíríà ò ní dàrú o. Àmì o ilẹ̀ Yorùbá náà ò ní bàjẹ́. Ilẹ̀ náà ò ní tí ó bàjẹ́. Á kéré ọjà délé á ṣàdúrà fúnra wa nítorí ẹ̀rù ń bà wá. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nílùú Nàìjíríà. Ọmọ ìlú wo lẹ́yìn?
Ọ̀yọ́ lè ní òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. ẹ ṣe gan ni wọ́n mọ̀ nígbò wọ́n mọ̀ wọ Kwara o. Àwọn ò tó bẹ́ẹ̀. Ta ló ní Ìlọrin tí wọ́n ń tọ́ka sínú bàbá wa Àfọ̀njá lónìí? bẹ́ẹ̀ ni Wọn ò tó bẹ́ẹ̀ pé ká má lọ. Ìgbòho tẹ̀ Ìgbòho dẹ̀ lọ Ìgbòho lọ bọ̀ èmi ò wá rí èmi ò rí kí wọ́n lọ dènà dé. Ọmọ aládìkún, ọmọ Bẹ́ẹ̀ ni. ládé. dẹ̀rẹ̀dẹ̀ oṣù. Kò sí nǹkan kan tí wọ́n ṣe, kò sẹ́ wọ́n ní ojú ní ti ọmọ ẹ̀rù ó bọmọ. Ojú Bẹ́ẹ̀. òsì ẹ̀tọ́ ọmọ gan mọ́ ẹ̀rù ò bá. bẹ́ẹ̀ ni Ìjọ kan la wáyé, ìjọ kan ládi pàtì ní tí wọ́n bá bí wọn dá wọn lọ dé òde wọn lọ dóde. Àwọn náà mọ ìpọ́lọ̀ lọ́lọ́run gbogbo ń tà ń tijú àwọn là ń tijú ara wa ni. Kò sí tìjú kankan mọ́ tá a fẹ́ ṣe fẹ́nì kankan báyìí. Tó bá ti yá ó ti yá náà nìyẹn. Káwọn tó wà Nàìjíríà náà káwọn náà mọ́ gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá mọ́ àwọn tó jọmọ Yorùbá. bẹ́ẹ̀ ni Wọ́n kó olóyè Sunday Igboho lọ́wọ́. Ẹnìkan lọ́lọ́run ó lò. Ẹnìkan ni Ọlọ́run ó lò. Ó lè gbọ́ ọmọ eke dìde, ó lè gbá àgbàlagbà dìde, ó lè gbómìnà dìde. Ẹ jẹ́ ká mọ̀ yìí pé Mèsáyà ti wà nìyẹn ní Sunday Igboho fún sáà tá a wà ń bẹ̀ yìí. Ọlọ́run ó dẹ̀ bá wa ràn wọ́n lọ́wọ́. ìyìn tí wọ́n fẹ́ máa claim wọ́n ń claim wípé ilẹ̀ Ìgbómìnà àti Kwara àwọn ò sí nínú South West wípé North Central làwọn wà so sáwọn àwọn ilẹ̀ Ìgbómìnà tí wọ́n á mọ̀ pé Yorùbá làwọn gbogbo àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tí dẹ̀ ń sọ̀rọ̀ Yorùbá náà wọ́n ń sọ lẹ́nu èdè North Central èdè North Central tẹ́tẹ̀ ẹ̀ pariwo ẹ̀ sọ èdè kárí èdè tí wọ́n sọ ní North Central kí wọ́n sọ kárí. Bàbá ẹ̀ mọ nǹkan tí olóyè ẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe ni wọ́n mọ tán ṣe. Ẹ wo bí Ọ̀yọ́ lébi tí àwọn ìran bàbá tèmi ti wá ọmọ aládé lèmi náà. Tí wọ́n ti wá kán tó dé Ọ̀yọ́ bí tá a wà léni. bẹ́ẹ̀ ni Wọ́n ti rí pé gbogbo àlùmọ́ọ́nì ìbẹ̀ǹbẹ̀ nǹkan ọrọ̀ ajé wà ń bẹ̀. Wọ́n gba kinní yẹn bọ̀ díẹ̀díẹ̀ ní tẹ́ bá wo tó fẹ́ ṣẹlẹ̀ kí àwọn èèyàn wá kàn kí Olúwa kó ṣí wọn lójú inú. àmín Kó ṣí wọn lójú inú kó má jẹ́ kí kó má dẹ èdè àìyedè sáàrin gbogbo àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho. àṣẹ Àti mo dẹ̀ bí Ọlọ́run ọba fún olóyè Gani Adams. Mo wà nínú àwọn kinní gúrùpù wọn kan bóyá màá sọ̀rọ̀ ń bẹ̀ gbọ́ tí wọ́n bá pe conference yẹn. Ọlọ́run ó jẹ́ kí wọ́n gbọ́ ara wọn yé. Kí ní àsìkò yìí kì í ṣe àsìkò tí èèyàn máa ń jà fún owó. Tá a bá wo tó lóyè Sunday Igboho tó ń ṣe owó sówó bá ti bẹ̀rẹ̀ mi jẹ́ ni. Yálà èmi ti yé bẹ́ẹ̀ ni o, wọ́n fẹ́ràn owó ní ẹ̀ o. bẹ̀rẹ̀ mi àtowó bẹ̀rẹ̀ irọ́ o lẹ́tà ni bẹ̀rẹ̀ mi ń béèrè o. Bẹ́ẹ̀ ni gbogbo tó kálukú bá ṣe òun la máa ròyìn nípa ẹ̀. A máa ròyìn nípa wọn. A sọ nípa tẹ̀yìn, a sọ nípa tẹ̀yìn, nínà ní láìwọ̀ iná lẹ́rọ̀ ìdíwú náà ni. Ìjọ kan la àrá ìjọ kan la máa dì pàtì. bẹ́ẹ̀ ni Ṣùgbọ́n kò sí tẹ́nì kó ṣe láyé yìí tí ò ní fìtàn lélẹ̀. wàláhì Báàbí òdodo Aláàfin Ọ̀yọ́ kábíyèsí bàbá, ọmọ kútúkù ò ní lè pamọ́. Táwọn ò ní lè gbódé mọ ọ̀run rí ẹ bàbá, àwọn náà fìtàn lélẹ̀. bẹ́ẹ̀ ni Gbogbo àwọn ọba yòókù náà kan fìtàn rẹ̀ lélẹ̀ Ọlọ́run yóò ṣàánú fún gbogbo wa. àṣẹ o Torí ta bá mọ̀ pé gbogbo wa ń sùn lọ́wọ́ ní ìjọ kan la ará ìfòsí bíbá ìjọ kan la máa dì pàtì. Níjú ẹ̀dá bá kú, òun ló jí sáyé. bẹ́ẹ̀ ni Kábàrí wá dẹ̀ kábàrí yóò wà nù sàbúrà dáadáa ó máa ń fún mọ́ ẹni tó bá gbélé ayé ẹ̀ tí ò gbèsè dáadáa ni. Ẹjọ́ gbogbo àlùmọ́ọ́nù gbogbo á dáadáa including àwọn àtàwọn àlù òyìnbó yìí ẹjọ́ ṣá máa kó wọnú sàárè ni. rárá Tí wọ́n bá lè máa kọ́ ánú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ká máa kí wọ́n sábà máa lọ ka a sàbúrà fi dáadáa wọ́n mú bí nǹkan wọn sàárè ìfilẹ̀ fún kàmọ́. èyàn lè gbọ́ but at least tẹ́yìn bá ṣe dáadáa ni wọ́n sọ nípa ẹ̀ bàbá. bẹ́ẹ̀ ni Ẹ ti kọ̀tàn kì í ṣe torí pé mo rójú yín mo ti ń tẹ̀lé yín tipẹ́. Ẹ ti kọ̀tàn dáadáa yẹn bọ̀. Ẹ ti kọ̀tàn mo ti ń fọ́lọ̀ yín tipẹ́ mo ní yín lórí WhatsApp gan. Ẹ lọ wo orúkọ mi lórí WhatsApp yín. Ọlọ́run ọba kò ní jẹ́ kí ẹ dààmú òdẹ̀ ní tọ́sí. Iṣẹ́ rí gbogbo àwọn ilé ìyá ti dájọ́ wọn. Ẹni tí ó bá jáláburú àti kọ́ pé láti inú oyún ìyá ẹ̀ wà ní ó ti jáláburú. Ọlọ́run ọba yóò bá mi ti olóyè Sunday Igboho lọ́wọ́. Gbogbo ibi tí wọ́n bá ní tó fẹ́ dé àti gbogbo ìjà mẹ̀kúnnù. Ọlọ́run bá wa kẹ́ bàbá owó lọ́wọ́. Wọ́n ní fúnra yín náà lẹ́gbàrá yín kalẹ̀. Òun náà àsìkò ẹ̀ lóde yìí. bẹ́ẹ̀ ni Àfi ká wà ní ṣọ̀kan àwọn ọmọ Yorùbá mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan. Bàbá wo ṣe sí Nàìjíríà ṣáà ní dúkìá bẹ́ẹ̀ a dẹ̀ ní èèyàn bẹ́ẹ̀ ṣáàbẹ̀ lọ́wọ́ ṣé gbogbo èèyàn náà láàrin kó wá lu òyìnbó ni. irú àwa níṣe báyìí àwọn ọmọ ibi tí wọ́n ti ń wọ bàálù ìdẹ̀kọ́ pápá ọkọ̀ òfurufú rí. Ọlọ́run
àmín. gbogbo àwọn pípù yìí gbogbo wọn tí wọ́n dẹ̀ tí wọ́n tó kódà ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ wà lọ́hùn gan ẹ tún máa ń jowú wa yí pé àwa lójú wa ń fírẹ́sì yìí o. bàbá wàhálà ìtòsọ́ ni o wàhálà ìmọ̀gánà gáṣíà ni bàbá torí ṣé rí gbogbo ojú wa wàhálà ti pọ̀ jù lu èyìnbó ẹ máa jí láago mẹ́kẹ́ a máa kírun bí aago 4 pásọ a máa kírun ìgbà míì bíi 3 o'clock ìtẹ́ bá ti kí àsùbà tán kò sórun mọ́ because ẹ̀yin tẹ́ ti jí ẹ kàn máa dúró òlù káàkiri lórí bẹ́ẹ̀dì ó tún ti yẹ kí mọ́tò mọ́lẹ̀ gbọ́dọ̀ léètì débi iṣẹ́ mo ní bírèkì mo ṣe máa ń ẹ mọ kankan tí nígbà mo béèrè kan gbà kan mo ní sí nílùú òyìnbó náà bá a ṣe máa ṣe ìyá Ṣẹ́kì ẹ káàárọ̀ o bó ni ṣé mo lágbàdo bẹ́ẹ̀ o ẹ fún mi èlùbọ́ mi ti fẹ́ tán mo sì ti ń ro kíló ẹ bá ń bẹ èlùbọ́ díẹ̀ wọ́n ní kò sí gbogbo èyí o wọ́n ló ń kálukú ó tilẹ̀kùn mọ́ra rẹ̀ ní ilé èmi tó ṣe pé wọ́n jẹ gbóró ju nǹkan ní ìlọ. èmi tó ṣe pé ilé ibi tí mo ti kí mi ga yín kí wọ́n ń bẹ̀ níwà tilẹ̀kùn mọ́ rí èmi ò lè gbà ó. Mo rò pé ilẹ̀ lérí tí Ọlọ́run sọ nígbà láyé ìgbà yẹn òun ni Nàìjíríà jẹ́. Torí bíkọ́sì àìmọye àlùmọ́ọ́nì ló wà ń bẹ̀ ìlú táwa yìí wọn ò ní nǹkan kan ju pòtétò lọ àti ọtí Guinness ní Island bẹ́ẹ̀ni wà ń bíbà. Wọ́n dẹ̀ ń tọ́jú ìjọmọnìyàn wọn security gbogbo ẹ̀ wọ́n wẹ́kọ̀mù yín jọba kọ́dé lu yìí. kì í ṣe tó bá kí ni Fúlàní fẹ́ pàdánù wọn ò ní tàn 100 ní Nàìjíríà ìtàn 300 years wọn ò ní ní tàn Nàìjíríà. olóyè ń tó káwọn lára ẹ̀ mọ̀ torí wípé wọ́n ti mọ̀ yí pé bàbá tiwa ló wà lọ́wọ́ ọbẹ̀ yìí sí àwọn aláìmọ̀ kan wọ́n mọ̀dẹ̀ fi ọwọ́ ara wọn wọ́n mọ̀ ti bàbá ìdánù tán jó wọlé ẹlẹ́ẹ̀kan sí. gbogbo wọn máa ń ṣeré mọ̀ ni gbogbo wọn ń ṣeré 2027 yẹn straight ni. Yorùbá torí nǹkan sí bàbá wọn wọ́n bìlífù yí pé traveller ni à ń pẹ̀lú wọn nílùú ìtawà yìí traveller náà ń pè wọ́n torí kò síbi Fúlàní ò sí traveller làwọn ń pè wọ́n bíbá yìí wọ́n dẹ̀ wọn ò ní rẹ́kọ̀dù bí wọn ò ṣe ní rẹ́kọ̀dù Nàìjíríà ni. ó dẹ̀ yẹ kí ẹni tó fi àsìkò yìí gbogbo àwọn èèyàn ló ń gbọ́ yín kí wọ́n lọ ṣe pé ẹni tó bá wọlé jáde àtẹni tó kò sílùú tẹmadé Gambia nílẹ̀ ẹlẹ́bẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn tó bá wọ̀lú wọn náà mọ̀ wọ́n á dá wọn dúró lójú títì ní tí wọ́n á béèrè pé identity card wọn tí wọ́n á di wọn wọ́n á béèrè ẹ̀ lọ́wọ́ wọn. ìdá padà sínú tí ọ̀rọ̀ region bá ti dúró. ṣé bí wọ́n náà ń gba NIN àti àbí kí náà ń gbà BVN àbí kí náà ń gbà ní Nàìjíríà ṣé mo lè máa fi yẹn identify gbogbo ẹni tó bá jẹ́ tiwa ni. àwọn mọ̀ wọ́n lè ṣe. àwọn bá padà ní Yorùbá tán torí àwa Yorùbá là ń dá wọn lọ́wọ́ dúró àwọn là ń dí wọn lọ́wọ́. ẹ ṣe gan ni ìyá wa ẹ jẹ́ kálómi náà tún gbóhùn sókè. Sir Simple ẹ jẹ́ káwọn náà gbóhùn sókè. Sir Simple ṣe wà ń bẹ̀. ẹ ṣe gan ni ìyá wa. Wa alaikum salam. Sir Simple ṣe wà ń bẹ̀. fẹ́ràn mi bá wa gbóhùn sókè tí Sir Simple ọ̀bà sí ń bẹ̀ o. ẹ máa kú dédé àsìkò yìí. ìsàn ẹkú ètò. tọ́mọ̀ ìlérí o wọ́n ní Ìgbòho ọ̀gbọ́dọ̀ wà Kwara o. Ọlọ́run máa dúró tì yín sá. àṣẹ o. ẹ ṣe rí Ọlọ́run tó fi ń ṣe. Sir Simple ẹ hold on Sir Simple ẹ jẹ́ fẹ́ràn mi ó láǹdì mi. ẹ máa gbó sókè fẹ́ràn mi. Ọlọ́run tó fi ń ṣe ònìyàn padà ní ẹ̀yìn sá. àṣẹ o. nípa ọ̀rọ̀ Kwara Ìlọrin náà mo fẹ́ sọ̀rọ̀ lé nípa pé ṣé àwa Yorùbá ṣé ó níjọ́ kan tí a tẹ̀lé dìde tí a dá onú ara wa wípé a ní láti gbèjà ara wa láìṣe pé bóyá àwọn ẹlẹ́yà míì bá ń sásábẹ́ wa láti lè wọ́n jẹ́ kí àwa Yorùbá ká mọ̀ lè gborí. lẹ́nu ọjọ́ mẹ́ta tí ẹ̀ sì ní tẹ̀wá ṣe láì àwọn ẹgbẹ́ kan tẹ́ ṣàlàyé fún wa nípa àwọn ìtàn kankan wọ́n ṣe iṣẹ́ ìwádìí níbẹ̀ ó wá ń yà mí lẹ́nu wípé gbogbo bẹ́ẹ̀ sọ yẹn pátápátá mo wádìí lọ́dọ̀ ChatGPT láti jẹ́ kó kí n understand gbogbo ẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ yẹn pátápátá ó ní kò sí ọ́ ń bẹ̀ mo mọ̀ wípé
ẹ kú ní ẹni tí ó sọ̀rọ̀ téyìn mọ̀ sọ pé irọ́ lẹ pa ṣùgbọ́n ẹ má bínú sàmùkàn ìbéèrè tẹ́ ẹ sọ nǹkan kan fún mi ni pé nípa mo kàn án nípa ẹnìkan tí ń jẹ́ Ẹdùn. Ẹdùn. Wọ́n ní òun àti àwọn Adégún Oníkòyí bẹ́ẹ̀ ní ni ọ̀rẹ́. òun lọ́ọ́ Adégún Oníkòyí táwọn Fúlàní ṣe pa àwọn náà wọ́n pò náà kẹ́yìn. Tí wọ́n fẹ́ fààyàn bẹ́ẹ̀ náà ni pé ó dà pé nǹkan kan wà ní ọ̀rọ̀ Yorùbá sóò tí ò yé. èmi bí ṣe ń bẹ nínú ọ̀rọ̀ wa lẹ́nu ṣèbí báyìí ni Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu ṣe rí ẹ wo Arẹ́gbẹ́ náà lónìí bí ṣe rí náà nù ṣèbí Tinubu ló fa bàbá Kúété lẹ̀ Ọ̀ṣínbàjò ọwọ́ pé jẹ́ kí bàbá rẹ̀ ọ lọ mọ tó fojú bàbá rí Ọlọ́run sì dojú tì ṣèbí ṣe rí náà níjọ́ náà ní rí ní sí ìtàn máa ń rìpíìtì ara ẹ̀ ní ìjọ tó ti pẹ́ làwọn ọ̀dàlẹ̀ ti ń bẹ ìjọ tó ti pẹ́ làwọn kan bẹ tó ṣe pé àpò tiwọn ni wọ́n ń ṣiṣẹ́ fún ìjọ tó sì ti ń bẹ pẹ́ làwọn kan bẹ pé wọ́n nífẹ̀ẹ́ ìlú àní ẹ mọ̀ rówó ibi ẹ bá ti ṣe náà láti ń jà mẹ́ ẹ ṣe eré là ń sọ. ìbéèrè bí mo abẹ́ béèrè má bínú láì pé kí ni nǹkan tí àwọn Fúlàní yìí sọ fún wọn tí gbogbo wọn lórí mo ká gbogbo wọn pátá kò sí gbogbo wọn ló dára wọn tán. torí ìjẹkújẹ ni owó ni ẹ̀mẹ́ bá wà ń pàwà fàpèjúwe ní ìsìn ẹ mọ̀ pé Dangote ló ní rìfàìnárì gbogbo èèyàn ni wọ́n fẹ́ bá ṣe ni wọ́n fẹ́ bá ṣòwò ni wọ́n fẹ́ jẹ lọ́dọ̀ rẹ̀ bá dẹ̀ ti ń jẹ lábẹ́ Jímọ̀ yóò pè lọ́jọ́ ńlá o. àwọn olówó ti yín bẹ níbo wọ́n kówó sí àwọn olówó yín tó lè dá rìfàìnárì ilẹ̀ gbogbo wọn ń bẹ àwọn kan ń bẹ tẹ́ ẹ bá débẹ̀ mọ́tò 200 million mọ́tò 1 billion naira ń bẹnu gáràjì wọn tó gbé wọn kàn fi mọ́tò tónú gáràjì ni tí wọn ò sì ní pàtì kan báyìí láàrin ìlú lánìí ń kú ń bàdé ọkọ rẹ̀ ò lè parẹ́ ọkọ lè rò ó dẹ̀ gbé fún gọ́fìmẹ̀ntì primary school and secondary school ẹgbẹ́ bẹ́ẹ̀ bí wọ́n kí làwọn fowó ṣe. tẹ bá wo ìrẹ́ ló ń ṣẹlẹ̀ nílọrin nísìnyí gbogbo àwọn tó ń jẹ́ Yorùbá tó yẹ kán dìde pé kò ní bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ àwọn gangan ló ń ṣe mouthpiece fáwọn Fúlàní pé ara wa àfẹ́ ṣe pé ilẹ̀ nìlú. nígbà wọn ti kó wọn nígbà wọn ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi ń tàn wọ́n jẹ aláàṣẹ Islam àwa tá à ń sọ yẹn náà mùsùlùmí ni wá ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi gbé wa mọ́ra ọ̀rọ̀ ìlú lájọ ń ṣe kálàáfíà ọ̀dẹ̀ lè wà là ń sọ ẹnìkan ẹ̀yà kan ò lè wá máa pa wá nílẹ̀ Yorùbá àti nípínlẹ̀ Kwara kó wá máa pa àwọn èèyàn wa tí wọ́n ń sọ èdè wa lẹ́nu kódà béèyàn bá jẹ́ Fúlàní tá a gbọ́ pé yà ń jẹ́ sì ń sọ Yorùbá lẹ́nu á ti ẹ̀ dìde sí i ni làwa ń sọ. tó wá ń di sọ̀tàn náà káàkiri náà ní sí pé Ìlọrin sẹ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá kì í ṣe torí ẹnìkan fi. èmi ò tí ì ráyè wọn ni wọ́n tún ti ń sọ lẹ́yìn mi nu o wọ́n tún ti bẹ̀rẹ̀ àwọn ará Ìlọrin bí ti ṣe ń dìjà rẹ o. ẹnìkan fi fídíò yìí fẹ́ di ìtàn ní Twitter níbi ìkọ̀wé àbí last week ẹ wo bí ẹ ṣe fídíò yẹn níbi tẹ́ jókòó sẹ́yìn àgàrẹ́ ìdílé wà lẹ́yìn nínú fídíò tẹ́bi sọ̀tàn náà nìyẹn ẹni wá fídíò yìí kápù ẹni tó sọ pé. bàbá wa nílọrin Sheikh Adam Abdullahi lọ́rí wọ́n nílọrin ilẹ̀ Yorùbá ni Sheikh Mustapha Sugulul wọ́n nílọrin ilẹ̀ Yorùbá ni ìjọ tí àwọn ọmọ Àfọ̀njá lọ kí Emir Ìlọrin wọ́n ní gbogbo èyí ẹ dìde àwọn onílù lóde yìí ẹ̀rí kí la tó ń wá kí Emir Ìlọrin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o Sùúrù Gàmbírì. wọ́n lé Emir kan kó nílọrin bẹ́ẹ̀ ni wọ́n lé Emir àtẹ́ pariwo ọlá Emir tán nílọrin iyì Emir tán nílọrin ọlá Álímì tán nílọrin iyì Álímì tán nílọrin àwọn wọn ò parọ́ ṣé wọ́n nírọ̀ mọ́ ń parí sí báwọn náà mọ̀ àwọn tí ò tí ì pẹ́ kí gèsè ń bẹnu gèsè ti ń bẹnu ìwé ìtàn. ẹ bá tó orin yẹn kọ bàbá mi ọlá rí. wọ́n tó ìfẹ́ ní kí n kọ́ wọ́n tó wá tó kọ padà o nígbà wọ́n tún gbà wọ́n gba Emir wọlé padà wọ́n tó wá tọ́kọ́ pé ọlá Álímì dé sí Ìlọrin iyì Álímì dé sí Ìlọrin àmọ́ ìjọ tí wọ́n lè tẹ́ fi lé lọ Ògbómọ̀ṣọ́ ọlá Álímì tán nílọrin iyì Álímì tán nílọrin Ìlọrin tí wọ́n kọ́njọ́ náà lọ́hùn. iye tẹ́sán kún wọn lọ lórí s'Ògbómọ̀ṣọ́ yẹn àwọn kan fún yín ní Facebook wọn ní ìrọ̀lẹ́ pa pé wọn lè Emir kan wá s'Ògbómọ̀ṣọ́. sẹ́yìn ẹsẹ̀ gan ni àwọn tí ò bá mọ ẹsẹ̀ gan ni bá a ṣe ń bi ni náà lẹ́sẹ̀ ń bi mí o èmi ò tún ṣàlàyé rẹ̀ ṣe nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí èmi mú
ọ̀rọ̀ wàjọ́ náà lọ́hùn èmi sì fẹ́ dá wọn láàmú àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí ààrẹ níbo lẹ ti rí ẹ̀rí rẹ̀ mo ní ẹ máa pé kùn-ún gbogbo Ìlọrin bá ṣe kùn-ún wọ́n wá lọ bá ẹ̀gbọ́n mi Olúṣọlá Akínsọ̀wọ́n ọ̀jọ̀gbọ́n gúrùpù kádà ń bẹ tí wọ́n dálẹ̀ àwọn bá pè mí pé ààrẹ àwọn mọ̀ yìí pé ó ò lè sọ̀rọ̀ ó ní ẹ̀rí pé jọ́ gbé fi ẹ̀rí ìta pé kódà nínú àwọn Ìlọrin gan tó lọ sí ọ̀dọ̀ wọn lọ sí ilé emir wọn ò rí ẹ̀rí mo ní àwọn sọ fún mi èmi ń dà wọ́n láàmú lọ́wọ́ ni ẹ̀rí ń bẹ lọ́wọ́ wọn àwọn ni wọn ò mọbi tó wà mọkàn póòsì ẹ̀ mọkàn jù ú ta ni àti yí ẹ̀ tó ṣẹlẹ̀ àti gbogbo ẹ̀ mo gbé sórí Facebook ńgbà náà èmi ráyè ìlẹ́nu wọn fi wọ òun gbà náà emir wo ni wọn ò lé Balógun Ajíkòbí àwọn ìdílé Ajíkòbí ló légun pé ṣé wèrè ò sí lára yín nílùú ẹ̀yin àlejò à ń pọn yín lé wọ́n ń lé dànù. ẹgbẹ́ tí wọ́n pa ẹ́mí àkànnà ní àfúngbà yẹn. àárọ̀ mi ìmọ̀ bá wọn pa ẹ́mí ìmọ̀ yín o èmi ò lè sọ tèmi o ṣùgbọ́n gbogbo ohun tá à ń sọ yìí láàrin ọdún 1897 ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálà sì ń bẹ wọ 1911 ẹwọ ẹ fi wọn lẹ ṣé gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin ò sí lọ́wọ́ ni. tí ìbá sọlá british ìbá tí wọ́n sẹ́yìn. ẹ wá o ẹ̀yà ará Ìlọrin òríjìnà gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin ń bẹ lọ́wọ́ mi o èyí tí bàbá ń kálukú yín sọ ń bẹ ń bẹ o sẹ́mọ̀pẹ́ ti béèrè èmi láhùn ni òjé fún yín o mọ̀lá ẹ̀rọ tó fọ́lì gbogbo gẹ̀ẹ́sẹ̀tì ìlú lẹ́rìí ẹ wà gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin tí ẹ̀ ní rí ẹ̀ ní kí làwọn ará abíìsì àwọn karambani wọ́n máa lọ rà wọ́n máa dáná súnmọ́ ni bẹ́ẹ̀ dé láìbírì bẹ́ẹ̀ dé yunifásitì Ìlọrin bẹ́ẹ̀ dé láìbírì ẹ̀ lè rí gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin bẹ́ẹ̀ wọ́n ti dáná sun gbogbo ẹ̀ tán. tara wọn ni wọn fáwọn kan ti ní àwọn ọdẹ. ẹ jẹ́ ìtújà yín sí sẹ́mọ̀ pé tá a bá dé àwọn British ni wọ́n colonize wa tá a bá dé British Library ní United Kingdom ní London sẹ́mọ̀ páàtó ní rí ń bẹ̀ náà àwọn Fúlàní Ìlọrin wọ́n ń jábàjẹ́. dọdọ yọ níwọ̀n. ok hello mo wà live. ta simple ẹyẹ gbó sókè. ọ̀yá o Sir Simple ṣé Sir Simple tún wà ń bẹ àbí wọn ò sí ń bẹ. Àjàdí ọ̀yá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ayé ló ń gbọ́ yé mi nìkan kọ́ ni etí mi nìkan kọ́ ni ọgbọ́ o. ọmọ òró lè mi ìgbóná paraku òun lè mi. Òró ni yín ní Kwara. àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nílò ni ó máa ń fọ́ wa lórí. òró lè mi ní Kwara. Ṣé ẹlẹ́bi ni. ṣé rí Kwara Ìlọrin ilẹ̀ Yorùbá nìlọrin 100% kò sí rọ́ńbẹ̀. Ìlọrin ilẹ̀ Yorùbá báyìí jẹ́ ìdẹ̀rí bàbá yẹn bàbá ọlọ́ba ọba Ìlọrin yẹn bàbá yẹn ò ní wàhálà o. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ jákujàku ọ̀rọ̀ tó ń sọ yẹn tí USA máa mà kí wọ́n pẹ́ máa yẹ ọ̀rọ̀ tó ń sọ yẹn kò sẹ́ni tó rán ó kàn tẹ́ láti dá wàhálà lẹ̀ ni o. bàbá ọba Ìlọrin yẹn bàbá yẹn ń ṣe ní wàhálà o. ànígbà Sunday Igboho lọ sí Kwara ìbọn yẹn kọ́ lọ dúró dé lọ́hùn ni kọ́ lọ dúró dé lẹ̀ gómìnà. àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró. ó lọ dúró. wọ́n wá sọ pé wọ́n wá sí Kwara ṣé ìwọ ló lòrò ni ìwọ ló ní Kwara ni ìwọ ló ní Ẹgbàjà ìwọ ló ní Ọ̀fà. àmì nígbà mo jẹ àmùlà tán pẹ̀lú ọbẹ̀ ewédú mo wá ní kí wá máa ní mufti àgbà Ìlọrin o tó bẹ́ẹ̀ o kọ wá sí Ìṣẹ́yìn kí ní bàbá wa Sẹ̀núséwù o tó bẹ́ẹ̀ o kọ wá sí Ṣakí níbi mo ti ń jàmùlà pẹ̀lú ọbẹ̀ ewédú nídìrí tẹ̀wé bẹ́ẹ̀ lára àwọn èèyàn yìí. ẹ wo àbòsí tó fẹ́ ṣe wọ́n ń tẹ̀ láti dírágì ọba Ìlọrin wọlé pé ó sọ pé òun fẹ́ yọba ó sọ pé òun fẹ́ gbé ní Yorùbá nation wa ṣé Yorùbá nation lásán sí àbẹ̀ wọn pààyàn
bẹ́ẹ̀ ni ìgbà wọn ni Sunday Igboho sọ pé òun fẹ́ yọba lọ́rin. ẹ ló fẹ́ yọ Àwọn sọ pé àwọn fẹ́ wá nígbà kan. yóò mú kílípù yẹn wá yóò mú kílípù yẹn wá táàrí ṣèbó ló fẹ́ lọ kóòtù. alábòsí máa ó yẹ ká kó lẹ́jọ́ pẹ̀lú nǹkan tó sọ yẹn ó yẹ ká lẹ́jọ́ pẹ̀lú statement tó sọ yẹn. Ìgbà wọn sọ pé òun fẹ́ yọba lọ́rin. ó máa mẹ́bídẹ́ǹsì wá. nínú Nigeria constitution a lè béèrè fún region wa dọ́là ọ̀sẹ̀ èmi ààrẹ òpìtàn Lájí Abbas kò sí ní tó wù mí bí kílẹ̀ Yorùbá dá dúró ṣùgbọ́n àsìjọ wà ní Nàìjíríà àjọmọ́ bára wa ṣe kò sí ní tó wù èmi nǹkan tó kọ́ wù èmi ni pé káti ẹ̀kọ́ padà sí regional system táwọn òyìnbó bá wa gbé kalẹ̀ èyí táwọn bàbá wa tá a tọwọ́ bọ̀wé àdéhùn lò lórí nìyẹn regional system kó kálukú ọ̀dẹ̀ mọ́ boundary ilẹ̀ rẹ̀. Wọ́n sọ pé Lọrin Central káwọn kan gbó ní west wọn èdè wo ló ń sọ ṣé èdè wọn ti ló ń sọ nítorí. ẹni kọ́ ṣe tí tó bá lóun ẹsẹ̀ Yorùbá ẹni kọ́ ṣèdè ìlú ẹ̀ kárí. bọ́ ọ bá jọ́ ọmọ ọkọ bọ́ ọ bá jọ́ ọmọ ọkọ ṣèdè ìlú rẹ ò bọ́ ọ bá jọ́ ọmọ ọkọ ṣèdè bàbá rẹ ò bọ́ ọ bá jọ́ ọmọ ọkọ ṣèdè ìyá rẹ ò bọ́ ọ bá jọ́ ọmọ ọkọ. mọ́mọ́ ń gbọ́ wà lẹ́yìn yín kọ́ bá ṣe páwọn ọlọ́pàá tẹ́lẹ̀ wá gbé wa ní bọ̀ láti Kwara wọn o. wọ́n sì gbọ́ wà lórí bá ti gbọ́ kí ní oní wà àyà mi máa ń lá girigiri pé èmi àmọ̀ sí nǹkan kan èmi mọ̀ kọ́ ọmọ lọ Kwara Ìgbòho lọ́mọ̀ lọ Kwara bẹ́ẹ̀ lè dènà dè ń bẹ́ ọwọ́ adélé tẹ̀ ìfapá jánu. bàbá ọba lọ́ni yẹn bàbá dáadáa ni bàbá yẹn máa ń sọ̀rọ̀ kó dẹ̀ ẹ̀ ní gbọ́ níbẹ̀ ẹ̀ ní gbọ́ níwájú yín níbi tí bàbá yẹn wà ibi tí bàbá yẹn dáadé. ọ̀dà níjọ́ ò lẹ gbọ́ àwọn ọba wa sí Aláàfin lẹ gbọ́ ni àbí bàbá wọ Ọlọ́fà ni àbí bàbá wọ Ọ̀nìrìṣà ni tí ń fẹnu àbùkù ibi gẹ́gẹ́rẹ́ lẹ̀ lábàgbà jáde ìta. ó dẹ̀ ń try láti drag bàbá ọba lọ́rin kí ló kọ́ ọba lọ́rin pẹ̀lú. bẹ́ẹ̀ bá ní mo kéré fúru ẹ̀kọ́ èmi bó bá ṣe gbérú ọ̀bọ àbúrò ẹja lẹ bá fẹ́ mi àjọ lọ eléyìí ni mo tẹ̀ fẹ́ wo bẹ́ẹ̀ ṣe ń dá yẹn lọ́nà gan. àwa à ń fẹ́ ní Kwara ń fẹ́ bàbá lọ́rin bàbá ọba lọ́rin tó ń fẹ́ ní Kwara wọ́n stop gbogbo àwọn Boko Haram àwọn bandits. àṣerántì ẹ̀ ní gbogbo tí wọ́n ń gbé ńgbà kan pé wọ́n ní gọ́vnà ní kọ́ mọ̀ wà Kwara àṣẹ gọ́vnà ò ní gbòòwò ọmọ wà. àwọn dẹ̀dẹ̀ wù rẹ̀ àwọn aláìníṣẹ́. wọ́n fẹ́ jájọba lórí wọlé. àtúntàn Kwara láìpẹ́ o àfi Kwara lẹ́ o. ọba lọ́rin ò dá sí gómìnà ò dá sí tọ́ba ẹni tó bá bí ìyá ẹ̀ dá kó lọ dúró níwájú Sunday Igboho tó bá mọ̀ wá. ìyá ẹ̀ nìkan kọ́ tó bá bí bàbá ẹ̀ dá kó lọ dúró àwọn dẹ̀dẹ̀ wù rẹ̀. wọ́n ń gbèyàn nígboro Kwara o gbogbo alágbàdo wọ́n gbèyàn ń bẹ́ o wọn ò rí ìkankan ṣe o. nílùú Ìlọrin gangan wọ́n ń gbèyàn nígboro Ìlọrin. ìgbà tí kìnìún yẹn lè gbogbo àní máa ń pè wọ́n lóru tí wọn ò tí ì débẹ̀ wọn ní wọn ò tí ì dé o máa lè mímọ sùn Ọlọ́run jẹ́ tilẹ̀kùn yín o wọ́n ti wà náà bàbá ńlá wọn ti wà ní kíní kan ìgbàjá. bàbá wa ikú bàbá yèyé ẹ jẹ́ ilé kan sí yín bàbá wa kábíyèsí ikú bàbá yèyé wọ́n bẹ Canada báyìí kábíyèsí wọ ọbọ òró bá wọn lọ olóòró bá wọn lọ so ẹ̀yin lẹ́wà máa ń pín wa alẹ́ ti ya wèrè bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ọ̀rọ̀ ọ̀lú tá à ń ṣe lọ́wọ́ ní òjè kí bàbá ò mẹ́mi lọ wípé oníbodè ìwọ ò lè kú òǹlé o mọ ìjà mọ bíbí ṣe. ìjà máa kíra wa kú dédé àti ìjà máa kíra wa kú etí ìgbọ́ níbikíbi jákèjádò ti bútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ìjà máa kíra wa kú àbọ̀ sórí ètò tí gbogbo ayé ti fẹ́ gbọ́ ètò kan tí gbogbo ayé ti ń pẹ̀ǹgbẹ́ rẹ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn Chief Olóyè Laji Abbas tẹ́mi gẹ́gẹ́ bá jẹ́ ti pé Chief Olóyè Laji Abbas torí mi ọmọ ìyàtọ̀ láàrin Chief àtolóyè ló mo fi máa ń pè pọ̀ tọ́lá àwọn míì máa ń pè mí ní Chief àwọn míì máa ń pè mí lólóyè kó sì mọ́ dàbí pé èèyàn lólé apá kan èèyàn dápá kan sí nígbà tí wàá fẹ́ pè àìgbé ìbò mi ò jẹ́ mọ ètò mọ Chief àìgbọ́ Yorùbá mi dáadáa ò jẹ́ mọ̀ tó mọ olóyè ilé mi ṣe máa ń pè é papọ̀ àìmọ̀ tá a fi ṣe àwọn tí ń pè wá ní Chief àṣìmọ́ tí máa ń bí àwọn tí ń pè wá lólóyè nínú ilé mi fi máa ń wí pé Chief olóyè
Lájí Abbas àrí òpìtàn ilẹ̀ Ìbàdàn yín náà ni oníbodè ilẹ̀ Yorùbá kìnìún tàn òun náà ni àrípò tójọ́ méjì ó tó ọjọ́ mẹ́ta tí a ti sọ ìtàn àbá ti jáde sọ ọ̀rọ̀ ìfẹ́ kí máìkì lè wọ́n bẹ́gbà tá àti ìbọn ní ká tó bẹ̀rẹ̀ gbogbo gbàtẹ́ ẹ̀ bá fi rí wa ká sọ̀rọ̀ iṣẹ́ ìwádìí ń lọ lábẹ́nú a sì tún máa ń wo sàkóbó ní ìlú ṣe rí tá a bá jáde sọ̀rọ̀ kì í sí pé bóyá àmọ́ tá a fẹ́ sọ iṣẹ́ ìwádìí ọmọ lọ lábẹ́nú a sì tún máa wo bó ní ìlú ṣe rí. mo rí ọ̀pọ̀lọpọ̀ comment nípa ọ̀rọ̀ ìlọ Ògbómọ̀ṣọ́ àti àwọn ìjọba ìbílẹ̀ tó ń bẹ ń bẹ oríṣiríṣi làwọn èèyàn mú jáde lẹ́rìí lọ́sàn lọ́sì tẹ́rí ẹ̀kọ́ dára yín láàmú ni a rí òpìtàn lèmi ẹ̀yin ìtàn délẹ̀ yìí náà yà sí ni àwọn dáàdì yín wọ́n mọ̀ pé bàbá yín nínú ìtàn ní sọ̀rọ̀ ọtọ́rítì ìtàn ní sọ̀rọ̀ kìí ṣe ti gbéraga àwọn ìjọba nílẹ̀ Yorùbá táwa bá sọ̀tàn àwọn gbẹ̀tàn sọ yìí ó ẹjẹ́ àwò bóyá báyìí ládẹ́sẹ̀ máa bá o àwa mọ̀ táwa ń sọ ṣé wá rí ẹ wá ń da ìtàn pọ̀ àwọn kan jáde Olúgbọ̀nsọ̀ ságbọ̀n Olúṣọlá ò ṣe o Olúṣọlá ṣe o Francis ò ṣe kinní kan o Àlàó ò ṣe kinní kan ìyàn kọ́ làwa ń sọ gbogbo ibikíbi ni ìjà oyè tí máa ń wáyé kò papọ̀ gbogbo ibikíbi ni ìjà oyè tí máa ń wáyé bàbá wa Aláàfin tó jẹ yìí àwọn kan lọ ilé ẹjọ́ pé kò táwọn lọ́rùn Aláàfin bẹ́ẹ̀ sọmọ ọkọ ni ṣé kì í sọmọ àlè Aláàfin bẹ́ẹ̀ bàbá wa ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n nígbà àwọn kan ti gbọ́ gbé bàbá Ghandi wọ́n mú làwọn kan ti kọ̀rọ̀ bọ́ wọ́n sì ń bẹ ilé ẹjọ́ kan ti dá wọ́n lọ sí àprí supreme ni wọ́n ń dúró dè ìyún ọ̀pápọ̀ kẹ́nìkan wá jáde ọba Francis kìí sọmọ ìyún kọ́ lèmi ń bá yín sọ ọ̀rọ̀ ọjọ́ oyè ti ọ̀rọ̀ lé yín nù ọba ṣe wù yín lé ẹ̀hàn ayé lè mọ̀ ṣùgbọ́n ìtàn ilẹ̀ mi ń sọ ìtàn lèmi ń sọ ọ̀rọ̀ lé yín nù nígbà èmi mọ̀ báwọn èèyàn gbé bàbá wa ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lọ ilé ẹjọ́ so ìjọ tá a ti ń sọ̀tàn nígbà ọ̀rọ̀ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ èmi dúró lẹ́yìn bàbá wa Ṣọ̀ún ni mo sì sọ pé bàbá wa Ṣọ̀ún ló ń fi ìmáàmù jẹ l'Ógbómọ̀ṣọ́ bó dẹ̀ ṣe rí káàkiri ilẹ̀ Yorùbá nù àyàfi ìlú Ìbàdàn nìkan ìlú Olúbàdàn ti fi ìmáàmù Ìbàdàn jẹ téèdọ́yọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ó wá jẹ́ Christian ní bẹ́ẹ̀ o ó jẹ́ Muslim ni o ọjọ́ lóòsà ni o wọn kò dáàfin bó ṣe rí ilẹ̀ Yorùbá nù ṣùgbọ́n Ìbàdàn kò rí bẹ́ẹ̀ Ìbàdàn nìkan ló yàtọ̀ ìlànà bá sì ti ń jẹ Olúbàdàn náà la ṣe ń jẹ ìmáàmù Ìbàdàn igun méjì làwọn tó ń jẹ ìmáàmù Ìbàdàn igun mọ́gàjí àti igun àwọn àfáà àwọn igun mọ́gàjí ni àwọn tí bàbá wọn ti jẹ ìmáàmù rí àwọn igun àfáà làwọn tó jẹ́ pé àfáà ìpìlẹ̀ ni wọ́n àmọ́ bàbá wọn èjẹ́rí igun àfáà làwa fọ̀ sí lọ́dọ̀ tiwa ní Mọ̀tàlá pé àwọn eléyìí ran àfáà tààràtààrà ni wọ́n sì ṣe tẹ̀síìrì ọjà àbáfá lẹ́yìn Ìbàdàn nìkan nígbà ọ̀rọ̀ débẹ̀ tí gbogbo àwọn èèyàn ń jáde lọ́tún tí wọ́n wà lẹ́yìn ìmáàmù Tálíà ṣebí mùsùlùmí ni mí ṣebí Christian lọ́ba wa Ghandi èmi dúró lẹ́yìn ọba wa Ghandi ni tí mo dẹ̀ ṣe ètò ńgbà náà èyí sì torí ẹ̀ kí wọ́n máa pe ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórúkọ tí ó jẹ́ nígbà ọ̀rọ̀ dẹ̀ lọlẹ̀ àwa náà la tó sọ pé ẹ wá kí la fẹ́ gbà ń bí ọ̀rọ̀ yìí bàbá wa Ṣọ̀ún ẹ parí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin lẹ́nu ìlú Ògbómọ̀ṣọ́ ẹ pé ọ̀tún ẹ pé òsì kọ́rọ̀ ó lọ kí iṣẹ́ dáadáa ó máa lọ nígbà bàbá wa sí omi àwa tá a jáde tá a sọ̀rọ̀ ní so abẹ́ ti bá pé gbogbo ètò yẹn náà ń bẹ lórí social media ń bẹ lórí YouTube ṣùgbọ́n tó bá wá di pé ètò ọ̀bá wá fífọ̀ yín ṣé gbogbo ìgbà tá à ń sọ̀hún ìfojú rí bàbá wa ọba Ghandi rí báyìí àbí mo gba wá ní àlọ́ bàbá wa ọba Ghandi bẹ́ẹ̀ dẹ̀ ni béèyàn sọ ọ̀rẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí prógámù mi 250,000 naira ó pè àmẹ́mi ò gbé lórí owó á pé gbogbo ìgbà yẹn ọba wo ni mo fẹ́ sọ pé mo fẹ́ rí nílẹ̀ Yorùbá yìí
torúkọ Ààrẹ Òpìtò ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ gan kí n tó débẹ̀ torúkọ Ààrẹ Òpìtò ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ kí n tó débẹ̀ mi ò wáyé ń wàkúwà wọ́n ti gbówó fún ni bí kábíyèsí ọba Ghandi bá fún mi lówó èmi ò gbà ó dáadáa bí bàbá mi Olúṣọlá ọba Francis Olúṣọlá Àlàó tí wọ́n bá fún mi lówó kábíyèsí ọba Orílẹ̀ Ẹ̀gbọ́n ń gbà bí kú bàbá yèyé fún mi ń gbà bí bàbá mi Onírìṣà fún mi ń gbà nígbà Olúbàdàn fún mi lóyè ṣe ń gbà ẹ mọ̀ pé òye gan jowó lọ lẹ́wàá máa sọ̀rọ̀ owó ń gbà o ṣùgbọ́n yìí ò ní ká má sòótọ́ nínú àwọn ọba tí ń gbé mi iná ni bàbá wo Olówùkúta ń bẹ bẹ́ẹ̀ náà ni bàbá wo Olúwo nígbà ọ̀tàn mi ò fẹ́ tí ò fẹ́ fọ bàbá mi Olúwo ṣé mi sọ èmi wá bèmí bẹ́nu ẹni tí nítorí owó sọ̀tàn ó lè fún mi ní tọ́lọ́run ò fún mi torí náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbégbèkúgbè àwa ẹ̀ torí owó sọ̀tàn o bí àìmọye ìtàn míì ti ń bẹ lọ́wọ́ tá àti ẹ̀mẹ̀yìn tẹ́ ẹ ní tá a dẹ̀ sọ̀tàn nígbà bá sọ̀tàn náà máa pè wá pé ìtàn fámìlì wa lẹ́sọ̀ o ìtàn ilé wa lẹ́sọ̀ o ẹlòmíì appreciate ẹlòmíì ọ̀dẹ̀ kí wa náà ni tẹ́ bá tiẹ̀ ti ń kí wa ọlọ́run tiẹ̀ ti ń kí wa ọlọ́run ti kí wa àbí ìtàn tá a sọ tọ́lọ́run fi mọ̀ wá kí la tó ń wá ká nítàn tá a sọ tọ́lọ́run fi mọ̀ wá kí là ń wá ká torí náà a sọ ìtàn torí pé ẹnìkan ń fún wa lówó ẹ má sì da ọ̀rọ̀ tí bá ń bẹ láàrin yín ọ̀rọ̀ ọjà oyè ẹ má dàpọ̀ mọ́ ìtàn ẹ má dàpọ̀ mọ́ ìtàn ìtẹ́mi sì fi láìkì bàbá wa èèyàn máa ń láìkì èèyàn kí ní tẹ máa ń pè ní láìkì òun tí Yorùbá máa ń pè ní kéèyàn nífẹ̀ẹ́ èèyàn kéèyàn fẹ́ràn èèyàn kéèyàn gbà fún yàn ó ní wípé kábíyèsí ọba Orílẹ̀ Ẹ̀gbọ́n kò sí nǹkan kan míì tí fi ojú ayé rẹ̀ rán lọ ju bíbò ń lọ síwájú òsì balẹ̀ Yorùbá lọ tòtẹ́yìn kẹ́ bá wá jáde nítorí ọ̀rẹ́ tí ń ṣẹlẹ̀ tẹ́ bá wá ń bà ló kọjẹ́ ẹ lè bàyàn ló kọjẹ́ ni ẹ lè bàyàn ń wàjẹ́ ìṣèbíwà tí yín náà là ń rí ìwà yín náà ni òṣùwọ̀n ẹ lè bàyàn ló kọjẹ́ ni ẹ lè bàyàn ń wàjẹ́ bẹ́ẹ̀ ni àwa sì mọ àwọn ọba tó ṣe pé Ọlọ́run fún wọn ní làákàyè wọ́n sì rí ayé sá ìráyé sá àwọn nìkan kọ́ wọ́n tún wáá fi ìbẹ̀rù Ọlọ́run kún láwọn ọba à ń sọ̀rọ̀ fún yín kí ni tá à ń sọ sákáwá parọ́ ni àní Ògbómọ̀ṣọ́ sóhun ó yàtọ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ ìtẹ́ bá pè ní Ògbómọ̀ṣọ́ land alára ní gbáraga àwa ò jiyàn Ìbàdàn land là ń pè Ìbàdàn wa ìjọba ìbílẹ̀ 11 ní ń bẹ lábẹ́ Olúbàdàn tẹ́nìkan ò lè dá nǹkan kan sí ilẹ̀ Ìbàdàn ni ẹ mọye ìlú tí ń bẹ nílẹ̀ Ìbàdàn ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ sóònù à ń sọ fún yín pé Orílẹ̀ Ẹ̀gbọ́n ìlú Ìkòyí ò sí nínú Ògbómọ̀ṣọ́ láǹdì bíjọba ṣe pín mo sì tún gbé gbogbo kíní local government jáde àwọn tíjọba fi ta kókó rẹ̀ nígbà wọn kọ́ tó Olúbàdàn wọ́n dẹ̀ ka ìjọba ìbílẹ̀ 11 pé gbogbo ìjọba ìbílẹ̀ 11 yìí o abẹ́ bàá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ló wà nígbà wọn wá dógbòmọ̀ṣọ́ wọ́n ní sẹ́rí Ògbómọ̀ṣọ́ nọ́ọ̀tì òun nìkan níbẹ̀ lábẹ́ bàbá wa sọ wọ́n o ìjọba ló wí bẹ́ẹ̀ mi kọ́ mo sì post ẹ̀ iléeṣẹ́ ìjọba Ministry of Land àbíkílẹ̀ ń pè kò kú jìnnà bẹ́ẹ̀ bá ti dé Agodi ní secretariat Ìbàdàn tẹ́ ẹ bá lọ síbẹ̀ ẹ bá ń bẹ̀ kì í ṣe tó mú wọ́n dẹ̀ ní Sùúrùlérè tí Orílẹ̀ Ẹ̀gbọ́n tí ń bẹ́ńbẹ́ wọ́n ní àwọn àti bàbá wa Àrẹ̀sà àwọn ni kí wọ́n máa jọ rotate ó ní alága ìjọba ìbílẹ̀ Àrẹ̀sà adú àwọn ni kí wọ́n jọ máa rotate ẹ̀ ní Oríire níbi tí wọ́n ti jí àwọn èèyàn gbé tí yáwọ́ ta tí kí lorúkọ ẹ̀ Ahoro Ìsíẹ̀lẹ̀ àti Aláwùsá tí ń bẹ́ńbẹ́ bàbá wa Oníkòyí nìkan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi bẹ̀jìn èmi kọ́ lẹ́wà àbájá Ṣèyí Mákindé ń bẹ ní Agodi ní ẹ lọ rẹjú mọ́ Ṣèyí ni ẹ lọ rẹjú mọ́ nígbà ọmọ wa Akálà náà ń bẹ orí Akálà la ti ń tọwọ́ bọ gẹ̀ẹ́sẹ̀tì ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ iná ni wàhálà tá à ń fèsì yìí Akálà sì kó gbogbo wọn sòdí ẹjẹ́ fáwọn Ògbómọ̀ṣọ́ sẹ́nu ẹjẹ́ àṣekínní kan torí pé wọ́n ń bá Láàfin Adéyẹmí jà
iná ẹ̀ ló bá wa débì àwọn tí wọ́n sì tẹ́wọ́ gbà nínú àwọn èèyàn tiwa náà oríire local government Ọ̀yọ́ local government ló wà ìbéèrè tèmi ń béèrè ni pé ẹ jẹ́ kó rí ìwà ó pé tí wọ́n gba local government kúrò lọ́wọ́ ikú bàbá Yèyé Aláàfin Ògbómọ̀ṣọ́ wọn wà á bù mọ́ abẹ́ ìmọye ìlú ìṣẹ̀ǹbáyé tí ń bẹ́ńbẹ́ ibẹ̀ mọ ní Ìkòyí ilé wà oko Ìkòyí ilé ń bẹ́ńbẹ́ oko ìṣẹ̀ǹbáyé inú rẹ̀ lọ́mọ̀ wá oko Ọ̀rànmíyàn kò tí ẹ̀ jọ mí lójú ṣe bí gbogbo ọdún tó lọ àlọ́ tẹ́ ń pa ni pé ẹ̀yin lẹ́fà tìbàjẹ́ o ẹ̀yin lálẹ́fà láàfin jẹ́ kódà ẹ pa láàfin lọ́mọ yín dẹ́wò nígbà ọ̀rọ̀ wá délẹ̀ tán ẹ bá wá sọ̀rọ̀ ẹ wá ń gbàfà láàfin Aláàfin lẹ wá fi ń ṣe bàbá yín Aláàfin ò tí ì di bàbá yín Olúgbọ́n ní ọ̀kọ̀ọ̀kọ̀ di bàbá yín kí Aláàfin ó tó di bàbá yín tó lólúgbọ́n Oníkòyí Àrẹ̀sà Olúòjé wọ́n pọ̀ báwọn oko Ọ̀rànmíyàn gbogbo wọn gbà pa Aláàfin bàbá wọn ọba sì làwọn baálẹ̀ lẹ́yìn Ìbàdàn lèmi ọmọ àjòròsùn ọmọ àjẹgbíyọ ọmọ àjẹgbíjẹ karahun Ìbàdàn mọ́jàmọ́jà tó fi kára wájú lẹ́rú Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú abẹ́rú mú wọn lẹ́rú lójú ogun síbẹ̀ náà gbogbo òwe tá a kọwọ́ bọ̀ nígbà Kírìjí Aláàfin bàbá wa ní Ìbàdàn wí èbí tá a sọnù lọ́dún tó lọ ṣe bọ́mọ Ìbàdàn ní mí mọ̀ ń sọ lọ́dọ̀ àwọn kan jáde mu ní Ìbàdàn èjìyàn lórí nǹkan tó bá lẹ́nu ìtàn Ìbàdàn ò sì dàrú ẹnìkan ò sì lè wá jáde ní ìsìnkú lóun fẹ́ wá tún tàn kọ o ò lè rí tàn kankan tó kọ ẹ̀rí kódà béèyàn dọ́gbọ́n sí mo rí odidi pòfẹ́sọ̀ tó fẹ́ máa dọ́gbọ́n sí tàn nígbà ó dàrú mọ́ lọ́wọ́ òun náà padà odidi pòfẹ́sọ̀ tí gbogbo ayé respect when it comes to the history òun náà fẹ́ máa dọ́gbọ́n sí tàn èmi ò tẹ́ tí èmi sì ti ń mú ogbó òwe rẹ̀ mo ti ń screenshot ẹ̀ pé bá mi àbẹ́ẹ̀rí ni nínú táyì náà má kọ̀rẹ́ nínú táyì náà má kọ̀rẹ́ kó tó di pé wọ́n padà ká tó wá sọ ẹ̀ tó jẹ́gbọ́n mi náà èmi ń dúró lórí òdodo ni àwọn ò sì ní báyẹn lórúkọ jẹ́ nígbà inú ìwé tẹ́ wá kọ ẹ̀ ń sọ ẹ̀yìn torí pé mo fẹ́ joyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá ṣebí òpìlẹ̀ tí jà Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ni ẹ̀rí ẹ̀mà pọ́ máa Aláàfin ni mí Olúbàdàn fún mi láàrin Òpìtàn ilẹ̀ Ìbàdàn gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn wọ́n gbé ọ̀pá lé mi lọ́wọ́ àwọ́ọ̀dù tẹ́ fún mi Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá kí ló tún kù ṣùgbọ́n bí làákàyè èèyàn bá ṣe mọ iná ẹ̀ ní ọ̀wà Ààrẹ Òpìtàn ẹlòmíì rí ṣé ìtàn ló sọ mí dolóyè àbí oyè ló sọ mí di onítàn bí n bá jẹ oyè láyé Gbénga Adébóyè Alábẹ̀fẹ́ ẹwọdún tó ti lọ iṣẹ́ rẹ̀ ayé ń gbọ́ orúkọ rẹ̀ ò parẹ́ Kọ́lá Ọláwuyì orúkọ rẹ̀ ò parẹ́ ẹwọdún táwọn bàbá wa lọ́n járí wọn pẹ́ Ọlálọ́mí Àmọ̀lé ẹwọjọ́ tẹ́ ti ń sọ̀rọ̀ bọ̀ bàbá mi ọmọ ìyẹn burú apájá àlò àṣejù bàbá Òjó ọmọ ọbẹ mi ò mú òjé ń bọ níṣújẹ ìrẹfín ni bàbá Òkè Adú ni Lájí Abbas Ṣòkòtò àtẹ̀wù ni bàbá mi wo mò ń perí Ìjẹ̀rú Ọ̀kín ni bàbá mi Aláàjì Gbóyèga Lawal ẹwọjọ́ táwọn yẹn ti ń sọ̀rọ̀ bọ̀ tí wọn ò sì tí wọn ò sì tẹ́ sóyè lọ́sọ wọn di sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́sọ wọn di pédépédé kí sọ̀rọ̀sọ̀rọ̀ kan jáde ńlẹ̀ Yorùbá lónìí kó lóun òun gbọ́ Yorùbá òun lè pèdè ju Gbóyèga Lawal lọ kó jáde kárí àwọn tá a lè máa fi irú ẹ̀ wí nínú èdè àwọn ti lọ irú ẹ̀ náà ni bàbá wa Ṣùpọ̀ kò ṣeé mọ̀ ní àwọn tá a lè máa fi irú ẹ̀ wé náà ni bàbá wa Dèjì Ọlọ́fà àná ní Ẹdẹ bẹ́ẹ̀ nínú àwọn tèmi ń gbà fún iná ni bàbá mi Mọ́gàjí Ilé Adésù ọmọ ẹyẹ mú mi sásá lóje èlé òjé ìpẹtù ẹ̀làmọ́kọ wọn ọ̀jẹ̀yẹ ọ̀gá bàbá mi Kọ́lá Olóòtọ́ máa dábàá níjà ẹ̀wọ̀ ọdún táwọn yẹn ti ń sọ̀rọ̀ bọ̀ tí bàbá bá ń ránu mọ́ kankan fún odidi ọdún kan ayé ó sì máa gbọ́ ni wọ́n sì máa gbà á Ọlọ́run ní í ṣe èèyàn bẹ́ẹ̀ sóyè lọ́sọ wọn di sọ̀rọ̀sọ̀rọ̀ sóyè lọ́sọ wọn di sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní wọ́n fún wa lówó ọ̀dà o tá a bá wá jàre Òpìtàn ilẹ̀ Yorùbá tán o ṣé ẹ̀ là fẹ́ jàre àgbáyé ni tá a bá tó wá sòdodo ọ̀rọ̀ so ẹja jókòó jẹ́ mo sì ń padà bọ̀ ńbẹ́ o mo ń padà bọ̀ ńbẹ́ o torí tẹ̀ bá ti sọ̀rọ̀ sí mi máa ń dùn mí wàláì ó dùn mí tẹ́lẹ̀ torí owó èmi gbowó ni mo ṣe ń sọ̀rọ̀ wàláì ó dùn mí o irọ́ tẹ̀ pamọ́ mi irọ́ máa ń dùn yẹn o àpè tí mo ṣe ní ìsinmi kò ní òótọ́ mo gbowó lóòótọ́ yọ ẹ máa ń dùn wàláì ó dùn mí o ó dùn mí
àti rọ́tẹ̀ pamọ́ mi èmi pilẹ̀ láàrin òpìtàn ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àárín òpìtàn ilẹ̀ Yorùbá ó dé Ògbómọ̀ṣọ́ náà torí ilẹ̀ Yorùbá ló Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n bí tí mo fẹ́ lọ ẹ̀yin ará Ìlọrin ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ará Ìlọrin ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ Ìgbòho tẹ́ ẹ mú mọ́wọ́ ó lè bí wàhálà ọ̀rọ̀ Ìgbòho tẹ́ ẹ mú mọ́wọ́ ó lè bí fìtínà ẹ̀yin ará Ìlọrin ẹ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ló ṣàgbà ń tá a bá ní ẹ̀yin àfáà